oríṣiríṣi awuyewuye ló ń lọ lórí íńtánẹ́ẹ̀tì tí à ń gbìyànjú pé láàrin àwọn afá wa kọ́lọ́n jẹ́ kí àárín gbogbo wọn kó tò, but kí ni ò ní jẹ́ káàrin wọn tò? Àìṣòdodo. Kí gbogbo ayé ṣáà rí pé mi lọ̀gá, kí gbogbo ayé kan ṣáà rí pé èmi ni number one, olúkálùkù ṣáà ń kó nọ́mọ̀ tiẹ̀ débi pé àwọn afá mi wọn wà lójú tì mọ́. Ọlọ́run mọ̀ yọ ojú tì yẹn kó nù gbèsè ayé wọn, kí wọn gbogbo ayé ṣáà lè bìlí fún wọn pé àwọn lẹ́ni rí irọ́ náà wá mú ní kókó báyìí. Irọ́ àfáà mi ò parọ́ báyìí tẹ́ ẹ máa wò báyìí pé àgbàlagbà sí lélẹ̀ tó ń parọ́ yìí lórí kíni kan ṣáà lè rí ẹbí èèyàn gidi. Ó ti tọ́dún mélòó kan lẹ́yìn táwa ti ń pariwo, àwa ti rí àwọn èèyàn kan pé àwọn eléyìí olórí burúkú làwọn eléyìí ń ṣèyàn rí, àwa mọ̀ dáadáa pé wọ́n ń ṣèyàn rí. Wàláhì àsìkò tí mo wà yìí kò yẹ kí n jáde láyé kí n sọ pé mo fẹ́ wá ṣe nǹkan kan because ó rẹ̀ mí gan. Alhamdulillah, malaria yẹn wàhálà tí mo ń ṣe travel lọ bọ̀ wàhálà yẹn jẹ́ kí n sick díẹ̀, malaria ń treat ẹ̀. Nífà mi jáde kúrò lè mo ṣe ń dìde lórí bẹ́ẹ̀dì ni mo wá ń ṣe fídíò yìí báyìí. Now àdàbíyà kíní kan ṣe gádàmù kì í sọmọ ẹ̀yẹ kí wọ́n pè mí ń kéwú wọn ṣe kíní kan. Àfáà Dáúdà investigative journalist sọnù tó dé tó tún dá wà lálẹ́, òun náà fẹ́ lókìkí. Àfáà àgbà kan ṣe gádàmù ní kí wọ́n débi kíní òun ẹ máa sọ̀rọ̀ ẹ máa fáwọn bọ́ mi fẹ́ sọ̀rọ̀ tó pọ̀ tèmi, èmi kàn fẹ́ fi ojú aláìdá olórí ibú ẹ̀dá tí ó yẹ káwọn èèyàn gbà láàfáà, èmi kàn fẹ́ yọ jáde ni kí wọ́n tó síbẹ̀ ẹ̀yà kọjọ wo fídíò yìí náà. Ní ọdún tí Shehu Kamali wá ní ọmọ ìyáálé pẹ̀lú Sheikh Adam, Shehu Kamali ní ọmọ ìyáálé pẹ̀lú Sheikh Adam, kì í ṣe alimuslimu akhu muslimu ní wí o, ìyóò náà wà ń bẹ́ o, àmọ́ ọmọ ìyá ni wọn. Mo fi ní kí Sheikh Adam wá dúró sẹ́gbẹ́ ẹnì kí n tó sọ̀rọ̀, wọn wá gbá Sheikh Adam lọ́mú báyìí, àbá Adam ọ̀rá wọn ni hadha akhi qad manna Allahu alayna wallahi tàlá kéde òdodo pẹ̀lú òdodo wàdá méjì yóò sọ̀rọ̀ àbọ̀tẹ́lẹ̀ bí sídìkì, àwọn ọmọ ogun rọ àwọn ogun bàjẹ́ yóò sì gé. Ànábì ní waqbil al-haqqa mimman ja'a bihi صغيرة أو كبيرة قريبة أو بعيدة حبيبة أو بعيد. أنا بدي ما أقول دولار أقول بنتوا مودوا أمي كيلو مودوا أنا ما تقول جامي كي أقبل بانيو با أنت سمانيو أنت جنسيانيو أولانيو أطارنيو صد دولو مواسدة وارد الباطل أبوه رأوا وشربوا دايرنا كذا أمي كيلو بوانيو إن كان صغيرة أو كبيرة قريبة أو بعيدة حبيبة أو بعيد أولانيو بوانيو أطارنيو أنا أنت جنسيانيو أنت دولار بوا داكارة تباتي Olúwa àwọn afáwọn méjèèjì tí ọ̀rọ̀ ta fẹ́ sọ̀rọ̀ wọn Olúwa kó fún alábàárìkà wọn. Àmín. Ẹ farabalẹ̀ kẹ́ máa gbọ́rọ̀ bàbá yìí lọ o, torí pé àwọn ọ̀rọ̀ tó ti ń lọ táwọn èèyàn ń sọ afáwa Kamil Abdulkareem wọ́n sọ̀rọ̀ pé ìyàtọ̀ tó wà láàrin Sheikh Adam rahimahullah and baba Kamaluddin Al-Adabi rahimahullah pé ayé bàbá sọmọ ni. Number one ni kò tiẹ̀ ní kò ṣe téèyàn máa ń fà, torí pé bàbá Léèlà àbí bàbá pọ̀ Kagi tí wọ́n jọ rẹ̀ Sheikh Adam wọ́n jọ rẹ̀ kòríkòsùn wọn láti kékeré, ọmọ náà jẹ́ sí bàbá Kamaluddin, so definitely automatically ọmọ ní Sheikh Adam jẹ́ sí wọ́n wá proof ẹ̀ débi pé wọ́n sọ èmi gẹ́gẹ́ fúnra lára mi mo ní ọ́díò bàbá Kamaluddin bí i 2001 or 2002 ní ọ́díò yẹn 2001 ni 2002 I cannot read but kujú méjèèjì yẹn lọ tí baba Kamaluddin wọn bẹ àwọn báwọn yẹn kan parí ìjà wọn ní báwọn ṣe wà ilé ní àwọn ti lé ní ọmọ àádọ́fà ọdún, that's 110 in 2002. So àwọn èèyàn ṣe calculation wọn tí ó dàrú tẹ́yẹ ẹ̀yìn Sheikh Adam fúnra wọn fẹ́nu ara wọn sọ pé nínú tó lè fi ròyìn Alhaji Àgbàláyé òun nìrọ tàbá rú lórí búkú kan tó wà bọ́ta nítorí pé ó fẹ́ gba yìí lọ́dọ̀ àwọn èèyàn tàbí ó fẹ́ káwọn èèyàn fẹ́ràn òun ó wà ń parọ́ àgbàlagbà. Ẹ̀yin náà wò máa nù yí bẹ́ẹ̀ náà ṣe dùn tó yìí bẹ́ẹ̀ náà ṣe dùn tó há gbogbo nǹkan sórí tí ò ní bẹ̀rù Ọlọ́run yìí ẹ wo bẹ́ẹ̀ náà ṣe dùn tó èrò káwá gbọ́ pé bẹ́ẹ̀ náà ṣe dùn tó yìí bó ṣe ń kéwú tó yìí bó ṣe ń ka dísà náà bí tó yìí èrò náà ló fẹ́ pa ṣẹ́rí pa gbà kó ní bàbá yìí ẹ já máa gbọ́n tó fẹ́ sọ̀rọ̀. Olúwa kó fún alábàárìkà àfa àwọn àgbà bàbá wa làwọn gbọ́dọ̀ pè wọn Muhammad Kamaluddin Al-Adabi bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilory. Àbá méjì yẹn ni a fẹ́ sọ̀rọ̀ wọn àwọn bàbá méjì gbogbo ẹni tí kò bá máa fi àlùbáríkà wọn tọrọ olórí ibu ni èmi ò ní jíjọ kan ayé kì í má ṣàdúrà fún àwọn méjèèjì àmọ́ kò sí sẹ́tímẹ́ǹtì lérí pé ntàlájà àgbò wí
kí n lálàjì àgbà wí ntí Sheikh Adamu wí kí n ṣe Adamu wí ọ̀rọ̀ kan ti ń jà lọ bẹ̀tí bí bàbá ti sọ ọkọ èmi wà ń bẹ̀ wallahi wal Qur'an al-azim mo wà ń bẹ̀ mo drive àwọn ẹ̀rọ ọ bá ń pílẹ̀ ọ̀rọ̀ yẹn ná. ọ̀rọ̀ tí mo bá sọ ọ̀rọ̀ tí bàbá sọ mo wà ń bẹ̀ ní 1982 mo wà ní Markaz níjọ́ tí àlífà bàbá wa Safiyullah Kamaluddin Kamaluddin njọ àti bàbá wa Sheikh Abdulrahman Salahuddin Ila al-Murshid al-Am li jama'at al-Ansar al-Islam wallahi wal Qur'an al-azim wa nínú ọgbà Markaz níjọ́ tí wọ́n mú invitation wá fún Sheikh Adam kọ́dà ìyára ti Sheikh Adam lò yàrá karùn-ún òkè ni wọ́n tún ṣe fún wúlátà òjì lọ́dún náà tí wọ́n fi mú invitation wá wallahi ta'ala ọlọ́wọ́ tó fi ní ṣe kò ń gẹ́ mo tún wá wà ń bẹ́ abáṣẹ tí ọ̀bọ níjọ́ tí àmàbá tún wá ń ṣe wòlímà fi gbogbo àwọn ọmọ mímà fi bàbá wa Ọláyíwọlá mímà fi bàbá wa Sultan Kamaluddin mímà fi àwọn àlífà àwọn bàbá wa tẹ́ sẹ́yàwó fún yẹn mo dráìfù àwọn márùn lọ síbẹ̀ ìjọ náà lọ mo dúró síbi tí síkà wa mo dráìfù bàbá mi Muhammadu Aminu lè márùn lọ bàbá wa Isahaka Amura bàbá wa Ali Tẹlẹfun Alhaji Abdulrauf Owóyà gbogbo wọn ti wọn wájú Ọlọ́run mo já wọn níwájú iléeṣẹ́ kàmá bá mi lọ páàkì sọmọdá mo tún wá dé Markaz padà tó mo sáré wálé ni bàbá tó wá ní kí wọ́n play kẹsẹ̀tì yẹn nínú mọ́sálásí fún wa wàlá anatulahi alalkadibin wàlá amatulahi alasọ wọ́n jẹ́ pé òótọ́ ni tí ń sọ yìí bàbá ní kí a tún play rẹ̀. ẹ̀yin yẹn sẹ́yìn náà ń gbọ́ bàbá yìí òpùrọ́ ni ọ́ bàbá onílé gogoro yìí òpùrọ́ ni ọ́ òpùrọ́ ẹnu òpùrọ́ gbogbo ẹnu yín tó jẹ mọ́lẹ̀ yẹn irọ́ ló jẹ́ kó gbó bí stocking egun gbogbo ọ̀rọ̀ ló máa ń sojú ẹ̀ 1978 wà bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sì ju 1978 àti 1982 náà lọ 1978 ṣé wọn nìkan ni student ti Markaz ní 1982 ṣé wọn nìkan ni yóò wà máa wá àwọn bàbá tó ti kú tipẹ́tipẹ́ yóò mọ̀ fún wọn sẹlẹ́rì wọn wà ń bẹ kò wá sẹ́nìkan tó wà láyé tó wà ń bẹ ìwọ nìkan Ọlọ́run fi ọ sí sábàbí ìwọ nìkan ló mọ gbogbo nǹkan ìwọ nìkan ní gbogbo ọ̀rọ̀ sójú ẹ̀ òpùrọ́ àgbàlagbà òpùrọ́ ni ẹ́ òpùrọ́ kò gbẹnu sọ̀n ní 1982 ọmọdún mélòó lẹ́yìn gan 1982 ọmọdún mélòó ni èèyàn játijàti ni èèyàn játijàti ẹ̀yin lẹ ń dánú ọgbà yẹn rúṣẹ tẹ bá ti rẹ nìkan báyìí tẹ fi pé eléyìí àwọn èèyàn láìkẹ yóò fẹ́ bo glory yín mọ́lẹ̀ ẹ wà wá bẹ́ẹ̀ sì set ẹ up ẹ parọ́ mọ́ pẹ̀lẹ́nu dúdú yín yẹn ẹ pàdé Ọlọ́run jọ̀kan ẹnu ẹ ti dùn ju òpùrọ́ ni ẹ òpùrọ́ játijàti 1982 kì í rẹ́ni tó wà láyé tí ó fi ṣẹ̀rí ọ̀rọ̀ ṣáwọn tí Sheikh Adamu kan kí wúta sọ pé wọ́n fa àwọn afáàlẹ̀ náà lélẹ̀ ṣáfà lélẹ̀ Ọlọ́run ló ní ká nírú àwọn bàbá mufti ká nírú àwọn Sheikh Imran Abdul Majid Eleha wà láìtàláì àlùbáríkà Sheikh Adamu oríire wọn àwọn bàbá mufti ni oríire wọn àwọn Sheikh Imran Eleha ni oríire wọn àwọn afa Kọmọrùdín Yunus Akorede ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn àwọn bàbá Al-Ketubi ṣé ó súnmọ́ Sheikh Adamu tó bàbá Al-Ketubi ó súnmọ́ wọn tó bẹ́ẹ̀ gbogbo nǹkan irọ́ burúkú wọ́n ti study àwọn ilé wọ́n ti study bàbá Mudiru wọ́n wù pé kí ni bàbá yìí like ní tí wọ́n mọ̀ pé bàbá yìí náà like káwọn yẹn máa praise àwọn pé wọ́n lórí káwọn ṣe ibẹ̀ náà wọ́n wá ń gbà mú wọ́n ti tọwọ́ bọ brain bàbá yẹn àwọn ilé wọ́n lè parí Ọlọ́run dáadáa bọ́ sí wa fara àwọn ti láì alàlìkàsíkí fara àwọn ti láì alàsọdìkí gbogbo ẹnu wa jẹ tán bẹ́ẹ̀ ṣe ń ṣe tó náà kò sálàáfíà kò sí kankan ti ẹ̀ rántí pé ọjọ́ kan náà lè pàdé Ọlọ́run ti pé 30 years 1982 bàbá Mudiru 1958 náà bí wọn kò dàrú gbogbo ẹ̀ ló wà lórí íńtánẹ́ẹ̀tì lọ́dún ìwọ̀n pé 68 years bàbá lẹ́sìn pé Mudiru bàbá tàbá yọ 44 years ní 1982 kúrò nù 68 kìló kù 24 years so ẹ̀yin gangan ọmọ ọdún mélòó ní 1982 bàbá sọ báyìí bàbá sọ tó fi ara gbogbo ẹ̀ sórí èrò fò ẹja tó wà máa ó ní nǹkan kan tó sọ tẹ́mi lọ́bẹ̀ o ẹja máa gbọ́ lọ́nà. wọ́n tún pèrè ọ̀rọ̀ tí bàbá sọ bàbá làwọn máa pìtà nábì náà aláàjì ò ní bínú wípé òde ọmọ àwọn ní ti ń pìtà àwọn wọn ò lémi ọmọ rẹ̀ òde ọmọ àwọn ní ti ń pìtà aláàjì ò ní bínú kó de ọmọ àwọn ní ti ń pìtà àwọn òṣìṣẹ́ òkú bàbá ẹ àtúbọ̀tán náà kò ló àrùn rí lára yín yẹn bàbá Sheikh Adam ẹ wo ẹ ti lọ doctor audio yẹn ní wàá play original rẹ ní sinfàyè táyé gbọ́ bàbá ń sọ̀rọ̀ lọ wọ́n ń sọ̀rọ̀ àwọn Tajul Adab àfàgbà wọ́n ní ó sọ kìnìkan ó sọ Kamaluddin ó sọ Sumratu kìnìkan ó sọ àsọ gbogbo wọn ó ti wá sọ Kamaluddin wọ́n wá bọ́ sórí ọ̀rọ̀ bàbá Kamaluddin wọ́n wá ní bàbá ò ní bínú pé a máa ń sọ̀tàn ànábì náà ṣùgbọ́n bàbá Kamaluddin ò ní bínú pé èmi ọmọ òun náà ni mò ń sọ̀tàn òun ó máa ń wáyé bẹ́ẹ̀
wọ́n wá lọ yìí òde ọmọ rẹ̀ àbí bàbá yìí ṣẹ́lẹ̀ látúbọ̀tán ṣá bọ̀ kí n tó bẹ́ẹ̀ sọ final ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pa yín ẹja àjọ kọ́kọ́ gbọ́ original audio. ta ló ní kó sọ bàbá tó pé wájú lónìí ní Kamalu kí ó lè jẹ́ pé àbá ẹni tó pè ní Kamalu kí nìyẹn lọ́wọ́ afẹ́kù ẹ wò òun ló ti kéré jù bẹ́ẹ̀ náà ẹ̀yìn àgbàlagbà bọ́dọ̀ kan bá dé gbogbo àgbàlagbà àtúntà lẹ́bi aláìsè ní bínú wípé òfin ọmọ òun ní tútù tẹ̀ òun kò burú bẹ́ẹ̀ ọwọ́ bẹ́ẹ̀ rù ní. ó yá tútù gbọ́ ṣó ti kọ́kọ́ gbọ́ wà á tútù gbọ́ lẹ́ẹ̀kan sí aláàjì ò ní bínú pé èmi ọmọ òun ní tún pìtàn òun kò burú bẹ́ẹ̀ ó wáyé bẹ́ẹ̀ nù ni. ó lè jẹ́ pé àbá ẹni tó pè ní Kamalu kí nìyẹn lọ́wọ́ afẹ́kù ẹ wò òun ló ti kéré jù bẹ́ẹ̀ náà ẹ̀yìn àgbàlagbà bọ́dọ̀ kan bá dé gbogbo àgbàlagbà àtúntà lẹ́bi aláìsè ní bínú wípé òfin ọmọ òun ní tútù tẹ̀ òun kò burú bẹ́ẹ̀ ọwọ́ bẹ́ẹ̀ rù ní. ṣé tí ẹ rí ilé ayé yín bó ṣe rí irọ́ ibo ni wọ́n ti rí ọ́díò tó play yẹn ẹ ti lọ dókítọ̀ yẹn aláàjì ò ní bínú pé èmi ọmọ òun ní tún pìtàn òun tó ra mọ́ pìtàn ànábì náà tó tiẹ̀ ju gbogbo wa lọ èmi ọmọ òun ní tún pìtàn òun kò burú bẹ́ẹ̀ ó wáyé bẹ́ẹ̀ nù ni ibo ni wọ́n ti wá gbọ́ bàbá yìí ibo ló ti rí gbogbo tó ń sọ ibo ló ti rí gbogbo tó ń sọ ẹ gbà pé Sheikh Adam ọmọ ló jẹ́ sí bàbá Kamaludin ṣùgbọ́n ẹ gbà pé bàbá Mufti ọmọ ni wọ́n jẹ́ sí Mudiru orí gbogbo yín ti burú dànù ẹ̀yin kí láǹfààní yín gan fún Islam náà orí pa yín fún Islam àǹfààní yín ìwúlò yín nínú Islam ẹ gbé jáde kẹjà gbọ́ tó bá ti dijọ́ dájọ́ gbogbo ẹrù ẹ gbogbo àwọn ará ilé ẹ kó wọn wájú Sheikh Adam ni ó kó wọn lọ àwọn ni wọn ó dájọ́ rẹ̀ bàbá tọ́lọ́run ti rán tọ́lọ́run ti lò Ọlọ́run sì ti gbàṣẹ wọn bàbá ti kó láyé tó yẹ ká máa fàdúrà ràn lọ́wọ́ ó sì lẹ́yìn ṣe káàkiri bí ẹran tó sẹ́ni wò sọ fún mi lónìí tilẹ̀ tó mọ́lé ni tálẹ́ǹtì ó rí bàbá Mufti tí kò ní mọ́ bẹ́ẹ̀ lọ́n pé Ọlọ́run jọmọ tèmi náà ò rí báyìí àfàwọn olórí burúkú bíi tiyín náà lẹ́ máa ń sori burúkú yẹn pé ọmọ tèmi náà wo Sheikh Imran Abdul Majid ọmọ ẹlẹ́yà wo bó ṣe rí sínú rẹ̀ gan táwa bá wà lẹ́yìn wọn tá à ń kírun lẹ́yìn wọn a máa ń bẹ́ lọ́n pé Ọlọ́run ṣàwọn ọmọ tiwa náà lálùbáríkà inú wa máa ń dùn sí wọn ni bẹ́ẹ̀ náà ni bàbá Mufti tá a bá rí wọn inú wa máa ń dùn ni ẹ̀yin yìí kí ló fi wúlò fún Islam kí ni ìwúlò ẹ̀ fún Islam àwọn ògo ẹwà Islam tó ń gbé Islam sókè àwọn lẹ́tọ̀ máa dọ́gbọ́n lẹ́mọ̀ sẹ́ẹ̀tì wọn ọ̀pọ̀ wàdúrú irọ́ tó ń pa irọ́ tó fojú hàn tí gbogbo èèyàn rí àwọn èèyàn ti wá mọ̀ lónírọ̀ kò lè dùn wá fún yín bẹ́ẹ̀ ṣe fẹ́ bá kú nìyẹn kò tí máa fi sọ táìtù fídíò yìí nìyẹn pé bàbá onílé gogoro onílé irọ́ ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ bá kú lẹ́yìn ṣe ṣe wáyé àwọn ọmọ yín náà sì ń wò yín bẹ́ẹ̀ ṣe ń ṣòṣì bí ẹran tó sẹ́ni wò Sheikh Adam wọn kú tán àtẹnujẹ tẹ́ jẹ kò jẹ́ mójútó lé wọn pé kí lè wọn mọ bàjẹ́ kí gbogbo àwọn ọmọ rìn pọ̀ kẹjọ máa rí wọn ṣé tá a bá rí Sheikh Habib abara Alhaji Habib lẹ́ni tá a rí Sheikh Sauban kọlọmba ṣàlékún kẹrẹ fún àwọn méjèèjì kọlọmba ní dúró tí wọn kọlọmba ní jogún àlàáfíà fún àwọn méjèèjì tá a bá rá àwọn méjèèjì pọ̀ tán jọ jókòó pọ̀ báyìí tá à ń rí wọn pọ̀ ṣé yóò kórè ibú báyìí ni ṣé yóò kórè ibú báyìí táwọn méjèèjì bá jọ wà pọ̀ tí wọ́n jọ ń kírun pọ̀ tí wọ́n jọ ń darí yín nínú ààyè yẹn ṣé yóò kórè ibú báyìí ni ẹ ní rí jẹkújẹ tẹ́yìn jẹjẹ mọ́ tó lè mọ̀ pé Sheikh Sauban kò láìkí wọn rántí ẹ̀ bàbá yìí lọ́ọ́ máa ṣe astagfirullah istighfar bíi 4 million lẹ́yìn ìran kọ̀ọ̀kan kó tó kú tó bá kú pẹ̀lú orí burúkú tó ń ṣe ó lè látúbọ̀ tán dáadáa wà láìtàlá.